بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. سلام الله عليكم ورحمته وبركاته. Kí Ọlọ́run kí ó gba gbogbo ìjọsìn wa ní ẹ̀sìn fún wa. Mo kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, Ọlọ́run bá kí ó sì bá sẹ́yìn lẹ́san rí. Níbi ìjókòó wa an-nadhara الفقهية لبعض المسائل الشرعية المطروحة. Nínú àwọn ọ̀rọ̀ tá a fẹ́ mẹ́nu bà lónìí insha Allah ta'ala, òun náà ni èyí tá a sọ kù ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ níbi tó dìrọ̀ mọ́ kéèyàn ó ṣe iṣẹ́ láti fi rí àrísìkí àlùbáríkà. A mẹ́nu bà lé insha Allah. A sì mẹ́nu bà ọ̀rọ̀ tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ tá a mẹ́nu bà náà ibi abala maharul mar'a, tó jẹ́ owó orí obìnrin. Bákan náà a mẹ́nu bà tó jẹ́ mọ́ ọ̀rọ̀ asubha, kí o máa fa tẹ́sibíyù. Insha Allah ta'ala ilé ìtọ́nà bá ní ká lè sọ́nà àwọn nǹkan yìí láì nígbà lásìkò. Àkọ́kọ́ ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, níbi ọ̀rọ̀ iṣẹ́ a sọ wípé ayé pété bá ọ̀rọ̀ dé, òun náà ní abala wípé téèyàn bá tí Islam tó pè wá sí, tó bá jẹ́ pé àwọn wá owó, òun ní ká lo ọ̀nà iṣẹ́ halal, àwọn al-a'malu mubaha, tẹ́ pé iṣẹ́ eré ni, tẹ́ pé iṣẹ́ tó dáa, tẹ́ pé Islam tú alẹ́ láti ṣe tí ò ní ìfura kankan nínú. Iṣẹ́ ọwọ́ ni èèyàn máa tà, èèyàn máa rà ní gbogbo ilé pátá Islam sílẹ̀ tọ̀ fún wa. Èèyàn sì máa tún ṣe àdúrà lásán fọ́rọ̀ owó kò tó, àfi kéèyàn ó ṣiṣẹ́ tọ̀. Gẹ́gẹ́ bí ó ti wà nínú atharu tí ó ṣẹlẹ̀ láàrin Umar àtàwọn sàhábà tí a jókòó tí ń ṣàdúrà mọ́sáàsì, tí ń túmọ̀ sí pé kéèyàn máa ṣàdúrà owó kó tún máa ṣiṣẹ́ tọ̀. Torí iṣẹ́ tí èèyàn ó ṣe, èèyàn máa ṣàdúrà sí. Àmọ́ kéèyàn wá pé wọ́n máa wá kankan tí ó máa pa nǹkan kan pọ̀ mọ́ nǹkan kan tí ó máa fa rísìkì wá tipátipá, eléyìí kò kúrò ní ojú ọ̀nà pé èèyàn ń lo àwọn ọ̀nà èṣù. Torí pé Ànábì sallallahu alaihi wasallam ń tọ́lá fún wa ọ̀nà ẹsẹ̀. Àwọn sàhábà radiyallahu alaihim tá a fẹ́ jọ nínú ẹ̀sìn, tí wọ́n máa ń ṣe iṣẹ́ ni. Ànábì sallallahu alaihi wasallam ó lo ìgbésí ayé kò sí tí kò sì sí. Àwọn sàhábà kì í ṣe gbogbo náà jẹ́ olówó, tálíkà lọ́pọ̀lọpọ̀ wọn. Tó ń ti bẹ́ẹ̀ ńkọ́, wọn ò lójú ọ̀nà pé ká máa dà nǹkan pọ̀ mọ́ nǹkan kan, kí wọ́n máa fi nǹkan kan wẹ̀, kí wọ́n máa gbé kan mu, kí wọ́n máa kò sí irú rẹ̀. Lẹ́yìn túmọ̀ sí pé ojú ọ̀nà tí ò ìsọjú ọ̀nà Islam ni kí wọ́n máa lo àwọn ojú ọ̀nà nǹkan bẹ́ẹ̀, kí wọ́n máa pa nǹkan pọ̀ mọ́ nǹkan kan, pé kí wọ́n máa tọ́lá, kí wọ́n máa fi wẹ̀ pé kí wọ́n máa pe owó wá. Gbogbo ojú ọ̀nà tí Islam kọ̀ tó wá jẹ́ kó bá dáa ni àbárà pèjúwe rẹ̀ lórí àwọn sàhábà radiyallahu alaihim. Eléyìí ọjọ́ bí tá a fẹ́ fi léyìí tá a fẹ́ fi tó ń bẹ̀ insha Allah. Wọ́n jẹ mọ́rọ̀ maharul mar'a, owó orí obìnrin. Ẹnu kan ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ wípé àwọn àfáà kan bẹ tí wọ́n máa pe maharul ní májẹ̀mú pé kí ó tó di pé yìgì yóò lálàáfíà, èèyàn gbọ́dọ̀ san mahar. Àmọ́ fẹ́ wá bá ní ìjókòó pé mahar orípa ló jẹ́ fún yìgì. Kìí ṣe pé àìmẹ́nubà ọ̀rọ̀ owó orí obìnrin ó lè kó bá yìgì, ó lè bá yìgì jẹ́, ó lè bá yìgì jẹ́. Wọ́n fẹ́ ṣe àlàyé eléyìí fún wa torí pé a fẹ́ pè àkáwọn àkíyèsí kan ń bẹ̀. Al-mahar, ká fún obìnrin ní owó orí, ó pàtàkì, ó sì jẹ́ ọ̀ranyàn. Téèyàn bá fẹ́ yàwó tí wọ́n so yìgì fún, tí wọn ò bá mẹ́nu bà ọ̀rọ̀ owó orí obìnrin, kò bá yìgì. Ó kàn di pé ó di ọ̀ranyàn dandan ni tí wọ́n pè ní maharul mithil. Mọ́tò wá ti jẹ́ pé ọkùnrin àrí al-maharul musamma, tọkùnrin sọ pé ìwọ ìyàwó mi o, owó orí rẹ ni o, àbí baálé mi fún mi lówó báyìí,
kó tó di pé wọ́n lẹ́tọ̀ sí mi ó gbọ́dọ̀ fún mi lówó orí mi tó mi bá sọ bẹ́ẹ̀ wípé kọkùnrin ó tó di pé yọ wọlé tọ̀ òun ìyàwó òun tó kọ́kọ́ owó tó wọlé tọ̀ òun ó gbọ́dọ̀ fún òun ní owó orí òun àbí kó fún òun ní bẹ́ẹ̀ dandan ọkùnrin gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ o ó gbọ́dọ̀ fún àmọ́ tí ọ̀rọ̀ bá mẹ́nu bá kò bá yìgì ọkàn di gbèsè sí ọkùnrin lọ́rùn ni gbèsè wo ni ó wá san yóò san mahrul mithil yóò san owó orí tó bá jẹ́ pé irú rẹ̀ mọ́ gbà irú obìnrin bẹ́ẹ̀ tí ọmọ tá bá fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ bí àwọn mọ̀lẹ́bí àwọn obìnrin nídìí bàbá rẹ̀ tí wọ́n bá fẹ́ wọn ìlú wọn fi máa fẹ́rù wọn ẹ ń bá jẹ́rú obìnrin bẹ́ẹ̀ níbi bá gbajúmọ̀ ní o níbi ẹ̀kọ́ ní o níbi ẹ̀sìn ní o tí wọ́n fẹ́ fẹ́rù ẹ̀ lówó fífẹ́ owó bẹ́ẹ̀ ni ó jẹ́ owó orí fún obìnrin tí wọ́n fẹ́ tí wọ́n tọkùnrin ọ̀dà kọ pé ibà ìlú wọn fún àbí obìnrin sọ pé ibà ìlú wọn gbà ó di ọ̀nà èèyàn fọkùnrin ó ti wọ́n àfọkùnrin bá kú lórí ẹ̀ nínú tí wọ́n yọ nígbà tí ń sọ pé a fẹ́ owó ẹni tí ó gbẹ̀ sáré àbówó aṣọ tí wọ́n fi ra ìwé òkú wọ́n ti sí mọ́ pé gbèsè nínú gbèsè tọkùnrin yìí jẹ́ òun náà lówó orí obìnrin yìí tí ọ̀sán dandan ó fi jẹ́ pé à ń pè wá sákèésì ẹni tó bá jẹ́ wípé ó fẹ́yàwó láì sanwó orí rẹ̀ kì má jẹ́ pé wọ́n ti kọra wọn lẹ̀ tí ó bá san gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ o àwọn ẹgbẹ́ àti ẹgbẹ́ àwọn fẹ́ra wọn mọ́ nígbà tó ti fẹ́ dandan gbọ́dọ̀ lọ sanwó orí rẹ̀ yáà lọ yọrọwọ́ náà bó ti sanwó owó tí wọ́n máa ń fẹ́ rú ẹ̀ tó bá san lọ́gbàjọ́ àlìkìyàmọ́ o lè jẹ́ kí èsì ta fẹ́ pè á sí sókè eléyìí lẹ́ẹ̀kan sí owó orí obìnrin ọ̀ranyàn ni Al-Qur'ani sọ pé wa atun nisaa sadaqatihinna nihla ẹ fún àwọn obìnrin ní owó orí wọn tó jẹ́ ipò owó yìí ó ń tọ́ka sí pé ọkùnrin yìí serious ọkùnrin yìí sọkùnrin burú ó sì láti fẹ́ obìnrin lóòótọ́ ni kẹ́ ẹ fún wọn nihla ẹ fún wọn kó jẹ́ ẹ̀bùn tọ́jọ́ náà yẹn láti gbà fún wọn tọ́jọ́ náà yẹn láti fún wọn lórí pé wọ́n fẹ́ sọ ara wọn di ẹ̀tọ́ fún yín eléyìí a sọ pé ọ̀ranyàn ni pẹ̀lú ayatollah bá jí àkà yìí Ànábì sallallahu alaihi wasallam náà ó sì mẹ́nubà fún wa wípé khairu sadaq àìsàrọ̀ èyí tó lóore jù nínú sadaq tóbìnrin ọmọ gbà òní kọjá pé tí èsì ìtọ́pọ̀ jù tọmọ níwọ̀nba àmọ́ àmẹ́nubà ìmọ̀nba tí àrùn ẹ̀sán sọ àmọ́ máàrù ó sá jẹ́ ọ̀ranyàn tá gbọ́dọ̀ fún obìnrin Ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn obìnrin tó ń fẹ́ pátá ó fún ọ ní máàrù tí máa fún ọ jẹ́ khamsumiyati dirham khamsumiyati dirham ó ṣe déédéé lówó lónìí báyìí tá bá sí ní owó náírà lónìí báyìí ó tàbí sallallahu alaihi wasallam tó fẹ́ àwọn ìyàwó rẹ̀ ó jẹ́ 656,186 naira and 4 kobo ní àmì sàsán fi fẹ́ àwọn ìyàwó rẹ̀ eléyìí wọ́n jẹ́ sókè ìbílẹ̀ ó túnmọ̀ sí pé ọ̀ranyàn ní kéèyàn ó ti kí ni o kéèyàn ó fún obìnrin ní owó orí rẹ̀ tó bá wá jẹ́ wípé èèyàn wá ṣe léyìí títí wọ́n sàn bẹ́ẹ̀ tó lọ tọkùnrin báyìí kú lórí ẹ̀ gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ o tí ẹ bá kọra wọn gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ o ká má sọ pé o ti kọ obìnrin lẹ̀ o kú fún ní nǹkan kan ibi ẹ̀fẹ́ ra yín má lọ san gbèsè o gbèsè ń bẹ lọ́rùn èèyàn tó jẹ mọ́rọ̀ owó astaghfirullah tí ì bá ń ṣe mọ tí astaghfirullah ó fi jẹ́ kéèyàn lọ san gbogbo tó wá jẹ́ bí ẹ̀tọ́ ọrùn rẹ̀ ní okòlò ọkọ̀ sàmì nìkan wá o èyí jẹ́ àkíyèsí àfẹ́ pè wá sí bákan náà ní ta fẹ́ pè àkíyèsí wá sí mi tó jẹ mọ́rọ̀ mahar ò ní wípé lọ́dọ̀ àwa Yorùbá tá a bá fẹ́ san mahar tá a fẹ́ san owó orí obìnrin àmọ́ san níbàámu àwọn àyè kọ̀ọ̀kan tó ń kálukú ń gbé ní ayé àtijọ́ máàrù àwọn obìnrin tí wọ́n san ọmọ dá lórí ẹrù ìyàwó ni wọ́n gbé lọ sọ́dọ̀ ìyàwó ilé ìyàwó ayọ́kọ̀ abọ́ sínú aṣọ gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan obìnrin wọ́n pẹ̀lú ti gbé ẹrù obìnrin wá o nígbà kan ilé ìnìmọ̀ túmọ̀ sí mahar tó yẹ pé tóun bá ti gbà ó sọ pé
òun ti gba owó orí òun. Owó orí obìnrin ẹ sì jágbọ́ o, kìí sí bàbá ní ọgbà o. ní tí wọ́n fún bàbá ẹ̀bùn lásán lélẹ̀ wọn o, obìnrin ló ní owó orí, oní ó béèrè fún. Bàbá ẹ̀ lè bá béèrè pé nǹkan báyìí ọmọ fẹ́ gbà, àmọ́ kìí sí bàbá ní ọ̀nà o. Torobìnrin fẹ́ gba owó yìí fún tó fẹ́ tẹ́lẹ̀ lára rẹ̀ fún ọkùnrin yìí ni, tí Islam sì ṣe lẹ́tọ̀ fún un. Bàbá kí ó gbà o, àwọn èèyàn kan mẹ́ta pé bàbá ní ó gba owó yìí, ó parí nu, yóò sì bóyá ti fẹ́ bẹ̀rẹ̀ fún ọkùnrin eléyìí ò dáa o, bàbá ò gbọdọ̀ gbowó yìí. Tó bá gbà á pẹ́yà kó fọ́mọ rẹ̀, ọmọ ló ní owó yìí. Tó bá wá gba owó yìí, ó lè fún bàbá rẹ̀, ó lè fún tó fẹ́ fún. Àmọ́ ní ìpìlẹ̀ ẹni tí ó gba owó orí obìnrin tí ń lọ lé ọkọ rẹ̀ ní o. Wọ́n bàbá táwa ń gbarú ẹ̀ yá dá padà fọ́mọ rẹ̀ o, ó lọ sọ lẹ́sàá rẹ̀ o. Wọ́n jẹ́ pé ọ̀rọ̀ pé kọ́ bí àbọ̀ lo kó gba dúkìá ọmọ rẹ̀, ọ̀rọ̀ mí ìlélé òun tàbí ẹ̀sán sọ pé à ń ta àwọn oríkàlẹ̀ ilé àbíyèk àní mẹ́nu bá lè lónìí báyìí. Àmọ́ tá fẹ́ mẹ́nu bá ní pé owó orí obìnrin ló ní. Tọ́yì bákan náà kó sì mọ ní ìwọ̀nba, wọn lọ dáa, àwọn afá sọ pé ó dáa kó sì kéde o, kó mọ níwọ̀nba ó dáa. Tó bá pọ̀ kò sí tó burú o, torí pé Al-Qur'ani ò sọ pé báyìí ni, lórí Al-Qur'ani pé pé tó tóbi owó tó pọ̀ kì í tọ́ra Al-Qur'ani pé tó sì pé kí èèyàn fowó tó pọ̀ téèyàn gbọ́rí kó fi fẹ́ obìnrin, ẹ̀tọ́ obìnrin ni. Ó fi jẹ́ pé eléyìí níbi àyíká wa yìí á fi hàn pé obìnrin níyì ní Islam pọ̀ jù. Kẹsì obìnrin ó níyì, kóbìnrin ó pọ̀ rẹ̀ lé, kọ́mọ̀sọ̀rọ̀ ẹ̀dẹ́ ẹran tí ó mọ̀ lọ sun lé ọkùnrin, yóò mọ̀ gbére fáwọn ọkùnrin. Ẹran lélẹ́hùn, ajá irú ẹni obìnrin bẹ́ẹ̀. Obìnrin máa ń pọ̀ rẹ̀ lé nítorí wọ́n wà wọ́n tọrọ ìpọ́n fẹ́ẹ́fẹ́. Ọkùnrin ó ṣe wàhálà pọ̀ fẹ́ẹ́fẹ́ obìnrin, kìí sí yọkàn líle lórí títì, yóò sì jìyàwó ẹ̀. Irú obìnrin rẹ̀ máa ń fẹ́ lójú ní títì. Kọ́lọ́kọ́ ṣàánú kọ́ tó lù wá sí. Obìnrin èèyàn máa ń fẹ́ lọ́nà ẹ̀tọ́, lọ́nà halal, ló fi jẹ́ pé yóò jẹ́ obìnrin àbáríkà fún èèyàn, yóò sì tún jẹ́ pé tí ó máa bí fún èèyàn yóò jẹ́ ọmọ àbáríkà. Sókè lè ní pé kí máàrún ní tí èèyàn fẹ́ fún obìnrin láhàdàlì àkọlẹ̀, kò sí òdiwọ̀n kan fún pélé yìí ló kéré jù, kò sí òdiwọ̀n fún pélé yìí ní ọ̀pọ̀ jù. Ní tí ìbá lágbára àti fífẹ́ obìnrin tó bá béèrè fún kéèyàn fún. Ṣùgbọ́n ètò dáa gẹ́gẹ́ bí àdìs sáà pé khairu nikah aisaru, khairu sadaq aisaru. Ètò lóore jùnú ìyàwó téèyàn máa ṣe, ibi ìgì téèyàn máa ṣe, olè tó jẹ́ pé owó orí ibẹ̀ kì í ṣe tó pọ̀ jù tí ó wọ ọkùnrin lọ́rùn. Eléyìí ọ̀dà bẹ́ẹ̀ bá ń lọ pé owó orí obìnrin yóò ní tí ó jẹ́ ní Ànábì sallallahu alaihi wasallam tí àwọn ìyàwó tó dàbí tí Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ láti sọ iye tí ó fi fẹ́ àwọn ìyàwó yìí pé ó lé ní 600,000 naira lówó náírà tó ní ìbáyìí. Tàbá kọ̀ǹfà àti tí dirham, tí khamsumia dirham tó jẹ́. Lẹ́yìn ọmọ ìyá mi, ẹgbẹ́ bá bí àkíyèsí sáfẹ́ gbà sí ni pé ní tó jẹ́ owó orí obìnrin a gbọ́dọ̀ máa wọ́nà kó jẹ́ pé yóò máa lóko. Iye báyìí ni o, owó ń kéré o, ọ̀pọ̀ o, ó gbọ́dọ̀ máa ní orúkọ tí ó máa wà lákọọ́lẹ̀. Ó ṣàǹfààní torí pé ọkùnrin lè sanwó ilé kan náà, ó sì lè má san ilé kan náà. Wọ́n mọ̀ pé iye tó kù fún obìnrin yìí nì, kò jẹ́ pé yóò jẹ́ ẹ̀tọ́ lẹ́tọ̀ sọ́rùn. Ení, èjì, tó bá jẹ́ wípé Ọlọ́run jẹ́ kí á rí kíkọ o, tí kíkọ bá wá, a ti mọ̀ pé tó lè kọ obìnrin ọkùnrin ni. Ṣùgbọ́n obìnrin náà láǹfààní tí ń pè ní àlẹ́kọ́lẹ̀. Tó bí obìnrin bá rí pé ọkùnrin yìí òun ò lè bá gbé pàápàá mọ́, yóò kàn lọ sí Islamic court ní, yóò bá pípẹ́ ẹ̀dàkọ̀ ìjọ o lámọ́rí mo ti wọ́nà kí n bá gbé, kódà ó ti sú mi. Wọ́n wà bí léèrè tí wọ́n ṣe yóò nídìí àwọn iṣẹ́ tó pọ̀ o. Wọ́n lè bá jábí pé owó orí tó fi fí ọ lọ́mú wá kádà padà fún. Tí ó bá wà lákọọ́lẹ̀, á rí pé lè yí ọfẹ́ ìdí pé ó sì máa wádìí, wọ́n sì lójú ọ̀nà míì. Àmọ́ tó àti wà lákọọ́lẹ̀ yóò sì yé báyìí ni ó parí. Ó fi já pé kéèyàn máa kọ́lẹ̀ rẹ̀. Tó ń bá fẹ́ fẹ́yàwó níbàámu ti ọ̀nà Islam, yóò lọ gbàwé ẹ̀rí lọ́dọ̀ wọn, ó fún ní ìwé ẹ̀rí. Gbogbo àwọn àlàyé tí wọ́n fi fẹ́ra wọn, wọ́n kó sílẹ̀. Yóò wà lákọọ́lẹ̀ pé lámarín, ọfẹ́ fẹ́ lámarín, wọ́n bi léèrè pé májẹ̀mú wo ní bẹ lọ́wọ́ ọkùnrin yìí tó fẹ́ fẹ́ obìnrin. Májẹ̀mú báyìí ní bẹ lọ́dọ̀ mi o.
obìnrin ọ̀sọ̀ mọ́jẹ̀mú ọkùnrin ọ̀sọ̀ mọ́jẹ̀mú pé nǹkan àpọ̀fẹ́ fẹ́ lámọ́ ní o sì ìtàn bẹ́ẹ̀dọ̀ mi kọ̀díṣà tí mo gbé kalẹ̀ láti fi fẹ́ ni pé nǹkan báyìí kò gbọ́dọ̀ mú kó lù mí àbí pé kò gbọ́dọ̀ fẹ́yàwó mi léhùn lórí tàbí gbogbo tó jẹ́ máa mọ́jẹ̀ pé kò gbọ́dọ̀ dì mí lọ́wọ́ skúl tí mo ń kà kò gbọ́dọ̀ dì mí lọ́wọ́ sẹ́ tí mo fẹ́ ṣe tẹ́yìn bá ti fọwọ́ mọ́rú ẹ̀ ọkùnrin náà lè wí tó jẹ́ ìdàkejì lè pé wo nǹkan báyìí mọ́jẹ̀mú mi ni tí a bá ti fọwọ́ sí ó ti di mọ́jẹ̀mú tẹ́yìn bá yìí fẹ́ obìnrin lórí mọ́jẹ̀mú kan kò dá kọjá ń bá rẹ̀ lórí rẹ̀ o rí pé mọ́jẹ̀mú tó yẹ fi fẹ́ nu tó bá dá mọ́jẹ̀mú ni tí ọba dá mọ́jẹ̀mú kọ́ faramọ́ kò ní tọ́lúpọ̀ ọ̀rọ̀ faramọ́ ni kò ní fẹ́ ọ àmọ́ kò ti faramọ́ ọgbọ́dọ̀ mọ́sẹ̀ lọ́kùnrin ni o àbí lóbìnrin eléyìí jẹ́ ìta fẹ́ pè sí. bákan náà níta tó fẹ́ pè sí lákèésí eléyìí ni wípé ìtọ́jẹmọ́rọ̀ alimahar tó dìmọ́ pọ̀ tí ṣe owó orí obìnrin tó dìmọ́ pọ̀ àwọn nǹkan wọlé lè fi ṣe ní pé bá ṣáájú láti pé lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá ní tí wọ́n ti gbé ẹrù ìyàwó lọ ọmọ túmọ̀ sí pé wọ́n ti gbé nǹkan obìnrin fún wọn bá ń lọ àmọ́ nǹkan ti yí padà ní ìsìn ẹrù ìyàwó ń jẹ́ ìpín kanu tí yóò gbà yóò sì tó béèrè fún nǹkan bí ìbí owó àbí nǹkan mi bá ń pé ìtọ́jú márùn fóun tó túmọ̀ sí pé ẹrù ìyàwó lápákà àwọn ààyè kìí ṣe máàrù owó orí obìnrin tí máa béèrè lọ́tọ̀ wípé nǹkan báyìí òní mo fẹ́ gbà tó jẹ́ máàrù wọ́n túmọ̀ sí pé àwọn nǹkan ẹrù tó gbà wọn ẹ̀bùn lásán ni bá ń lọ èyí tó fáwọn òbí ẹ̀bùn lásán ni kìí ṣe máàrù pàápàá àti ọlẹ́ ìdájú máàrù obìnrin ni ó béèrè fún ó sì jẹ́ owó obìnrin dúkìá obìnrin ni eléyìí jẹ́ sókè tá a fẹ́ sọ́dọ̀ eléyìí inshallah táwọn tó rántí àwọn kan mi inshallah tó mọ mẹ́nu bá àbẹ́ta fẹ́ mẹ́nu bá tó jẹ́ bí ọ̀rọ̀ tá fẹ́ sọ báyìí ni pé ọ̀rọ̀ tó jẹ́ mọ́rọ̀ àṣùbà tẹ́sibíyù tẹ́ rí tẹ́sibíyù ọmọ ìyá mi tí a fẹ́ mọ tẹ́sibíyù tí wọ́n lo tẹ́sibíyù fọ́pọ̀ wọ́n máa lò fóge ká ní pé ẹnìkan ò fẹ́ tó bá ti wọ́sọ tó bá ti ìmọ̀ tẹ́sibíyù lọ fóge ìmọ̀ra àwọn ò tí ì pé lọ́dọ̀ tiẹ̀ ilé kèsì tó burú bẹ̀ torí pé ọ̀sọ́ náà wọ́n sàbí sí ọ̀sọ́ ni kí o fi àwọn kan bá ń sí ọ̀sọ́ pé sí wàhálà kí wọ́n ti gbajúmọ̀ lọ́dọ̀ àwọn lábá gan náà àdìpẹ́ lábáwá ní òmùra tí ó pé fún àwọn lábáwá àtàní Saudi Arabia mẹ́wọ̀n jàlábíà yóò sì ṣùgbọ́n àlọ́ báyìí ó gé ẹ fi máa ṣe kẹ́kẹ́ máa sọ pé wọ́n á fẹ́ lu tẹ́sibíyù fún àti máa fi ṣe ìrántí Ọlọ́run ẹ̀mọ̀ ìyá mi kí o lo subha tẹ́sibíyù fún ìrántí Ọlọ́run pé àwọn ọmọ mú mi rántí kí n bá sáwọn tẹ́sibíyù lọ́wọ́ ọmọ mi láti máa fi ṣe ìrántí Ọlọ́run ọ̀rẹ́ àní ó sì jẹ́ ọmọ jẹ́ kí n lè rí nǹkan kà kí n máa rí nǹkan tí bá ń ṣe kí n máa rí kà eléyìí kò sí tó burú ń bẹ̀ kéèyàn máa lò kì í sì ṣe bídíà ìtọ́ dáa ẹ̀mọ̀ ìyá mi ìtọ́ dáa kéèyàn máa fi àwọn orí ìka kọ́ máa fi ka adhkar eléyìí lọ́jẹ́ súnà mustahaba ó sì dẹ́tẹ́ fẹ́ kéèyàn máa ṣe àmọ́ kò sí tó burú bí kéèyàn máa lo subha tó yẹ pé ìyẹn ni pé oní ọ̀jẹ̀ kún òní máa rí nǹkan kà dáadáa àwọn àfáà sọ ẹni ṣùgbọ́n ìtí ọ̀jẹ̀ bídíà ọmọ ìyá mi ó ní ẹrù tá a dìlé tẹ́sibíyù lórí ilẹ̀ Yorùbá bíi àbílẹ̀ Áfíríkà wípé tí wàá ti lò tẹ́sibíyù àdá ò lè gbà tẹ́sibíyù kìíní kan lọ́jà àdúrà ò gbà tẹ́sibíyù kìíní kan lè gbọ́dọ̀ máa lò tí wàá ti lò ó pé ìwọ̀n ti yapa tẹ́sibíyù nílò fún kàlásán ni ètò omúlọ́wọ́ ètò gbajúmọ̀ ọdọ̀ wa nù ó lè dánlóòdù application lórí Play Store ọbẹ̀ ohun bẹ̀rẹ̀ tó pọ̀ tẹ́ pé wọ́n sì bá ń tẹ́ àṣẹ ẹ̀sìn ní o sì ń tẹ́ tẹ́sibíyù ni gbogbo ilé pátákó sí tó burú kí o lo tẹ́sibíyù fún ìta àṣọ àmọ́ kọ́ máa lò fún sí àrími àbí pé kó dirù tí ò dálé lórí pé tí bá tí lò àdúrà ò lè gbà àbí ní ó súnmọ́ lọ́hun kí mo lò tẹ́sibíyù ní ó mọ́ súnmọ́ lọ́hun gbogbo eléyìí àjọkẹ́ tí ò dáa ni ó ní bídíà ń bẹ̀ bó sì rọ ẹ̀yin ọmọ ìyá wa ẹ jẹ́ ká máa ṣàlàyé súbà ẹ má jẹ́ àá máa sọ súbà di nǹkan burú kan tó ti ń jẹ́ pé kò lójú pé èèyàn lójú kò ló fún nǹkan kan ju pé láti máa fi ka ìrántí Ọlọ́run àbí ó fi ń soge
ká máa pè àwọn èèyàn sákèésí nítorí ọ̀dà àbẹ̀ká máa wọ́n kú ò pé wo mọ́lẹ́mi pé nǹkan yìí ó ní nǹkan báyìí kan ó ní ọlá kan kì í sàmì pé ẹ̀mí ẹ̀sìn láti bí ìrèsí àmì ẹ̀sìn kò lọ́lá kan ẹni tí ò lò ẹni tí ń lò ọ̀lọ́lá kan lórí ju ẹni tí kò lọ́lá kan fún tó ní ẹ̀sìn ju ẹni tí ń lò lọ bákan náà yọ ni lílo rẹ̀ láti fi kàǹkárá sán kò sí fún pé tẹ́síbí kìíní kan òun ni olùgbàdúrà tẹ́síbí kìíní kan olówúlò èyí tó jẹ́ súnà tó dáa kọ́ mọ̀ fi ọmọ níka àríkà ilé ní kọ́ wá lo fún kó lo tẹ́síbí tá a mọ̀ fún tó dáa tá a sọ kò sí tó burú mbẹ̀ àwọn kọ́ máa gbé ní tí ò gbé tí ẹrù tó jù lọ kọ́ máa di lórí pọ́lọ́lá kan àbí ńlá mi ẹ̀sìn àbí ńlá mi ìmọ̀ àmì àfáà àmì kìíní kan gbélé òun àtọ́dá tí wọ́n ń bì ní o káàmà ẹlẹ́mì pọ́ lọ́lá pé àti ọ̀bá lò ó àdúrà rẹ̀ nígbà ẹ̀tọ́sọ di bídíà nù o tọ́pẹ́ àtàkà ń pè sẹ́tíyù ní bídíà ní tí sọ di bídíà ònà ní tí wọ́n fi pè bídíà ní pé ẹrù tí wọ́n dì lórí ó ti kọjá agbára rẹ̀ tẹ́sí yóò ní pa kankan ju pé ẹ má fẹ́ fi ṣèrántí tó fẹ́ máa lò àbí pé ọmọ ọmọ rántí bá ti ń lò yọ ẹ̀pẹ̀ láti jẹ́ pé ọmọ rántí yóò máa fi ṣèrántí Ọlọ́run fún ẹni bí ọ̀dà fojú ọ̀dà fún tó pé wọn àkótó ọ̀pá ti rí wọn èyí sábà tó mọ́ sí ní ìrántí ọmọ kéré wọ́n tọ́ pé wọ́n fẹ́ lò fún dáadáa nọ̀bá ilé òṣùbù ń bẹ̀ kọ́nà mọ́ ẹlẹ́ni pé òun ni yóò sùn mọ́ lọ́hùn àbí ọlọ́lá kan pé tí ìbá ti lò ó àdúrà ó gbà àbáyé lò ó bọ́ kọ́pù báyàn eléyìí ni sókè tá a fẹ́ mẹ́nu bá ń bí eléyìí inshallah ìtàn tó jẹ́ bí àwọn àlèkò inshallah mọ́ mẹ́nu bá ní ìjókòó tí ń bọ̀ Allahumma salli ala Muhammadin wa sallim.